kò sí nǹkan kan kò sí wàhálà ọ̀yá ẹ ká gbìyànjú. Are you recording? Yep, that's me. You're probably wondering how I ended up in this situation. ẹ ǹlẹ́ o Aládé ọmọ àbíyè ló kọ mi mo jáde lónìí láti mọ bí àwọn èèyàn ṣe mọ oríkì ìlú wọn tó àbí wọ́n ṣe mọ̀ ọ́ sí mo ti wà ní iléèwé kan tí a mọ orúkọ ẹ̀ ní fásitì Ìlọrin wọ́n á mọ béèrè lọ́wọ́ àwọn èèyàn káàkiri ọmọ ìlú tí wọ́n ń ṣe àti pé tí n bá kí ìlú ṣé wọ́n mọ̀ ẹ máa bá mi ká lọ. ẹ ǹlẹ́ o ó kọ mi ní Aládé Chanta Okay. kí ló kọ yín. Àánú Gbádégẹṣin. ọmọ bíbí ìlú òní. Ọ̀yọ́. Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ máa ti bá ẹ ṣeun ẹ jẹ́ ká ṣe ìdíje kékeré kan n ó kí ìlú kan ẹ wàá sọ ìlú tí n bá kì fún mi ṣé ẹ ṣe tán bí. I don't know. ẹ má sọ ògbó ẹ jẹ́ àjọ sọ Yorùbá Mo ti gbọ́. kí n kì í. Tí bá lọ ṣì ń kọ́. kò sí nǹkan kan kò sí wàhálà ọ̀yá ẹ ká Are gbìyànjú. you recording? yan bí n lólú ọmọ ẹlẹ́ta ẹ̀gì yan bí n lólú ọmọ alérí ikú pogun ìlú wo ni. Ọmọ alérí gbógun. Yan bí ẹtún kìíní. yan bí n lólú ọmọ ẹlẹ́ta ẹ̀gì yan bí n lólú ọmọ alérí ikú pogun. Ọmọ alérí gbógun. ìwà tá ò pọ́nmọ́jà lẹ́kàn abilóde sùwà tá ara lè ọyún ara lè bá ọmọ okulu àṣọ. ìlú wo ni. Ọ̀fà. ní ọmọ àparò ó ṣe mẹ́ta nílé bàbá ẹ̀yìn ìkan ṣe káfòkáfò ìkan ṣe kábàkábà ìkan ní káre tí ọ̀yún lọ́ọ̀rẹ́ ìyé bí sílé mọ́rílé wá ìlú ònu. bí wọ́n bá pé ọmọ abẹ́ àká ò gbọ́mọ ẹṣin balùwẹ̀ ò gbọ́mọ ọmọdò abẹ́ àká lejò ó sùn abẹ́ ọ̀rọ̀ lẹ́mọ́ gbé jẹ. àbí ń tẹ̀síwájú. Rárá. ọ̀dàjà ń dájà o ọjọ́ adájà nílé bàbá wọn ọjọ́ adájà nílé èsì ẹ lẹ́rìn. níbo ni. èsì ẹ. èsì ẹ. bẹ́ẹ̀ ni àbí. ṣé bẹ́ẹ̀ ni. èsì ẹ. ẹ̀yin kọ́. ẹ̀rìn. ẹ̀rìn. orí bá. ọmọ àparò ó ṣe mẹ́ta nílé bàbá wọn ìkan ṣe káfòkáfò ìkan ṣe kábàkábà ìkan ní káre tí ọ̀yún lọ́ọ̀rẹ́ èébí sílé mọ́rílé wá ìlú ònu. Ìlọrin. ṣó dá yín lójú. Bẹ́ẹ̀ ni ó dá mi lójú. ó dá yín lójú. Bẹ́ẹ̀ ni. wọ́n gbà o ẹ ṣeun.